lọ́jọ́ kìíní àná tí alájà Lizzy Anjorin tó ń pe àdàbí lé gbogbo àwọn ọ̀tá wọn lórí, gbogbo àwọn tó dìmọ̀ pọ̀, àtàwọn tó wà nínú WhatsApp group ni o, àtàwọn tó kẹ́gbẹ́ jọ ni o, àtàwọn tó kóra wọn jọ ni o, tó ń pe àdàbí lé wọn lórí pé àdàbí tóun bá ṣẹ̀yìn àbí tóun bá mọ̀ yín rí àbí tóun bá wá fún yín rí lẹ́ẹ̀fi ní ṣẹ̀sìn tọmọtọmọ yín how markets ṣe é padà máa ṣẹ̀sìn ẹ rí pé tí múra yín ní méjì méjì. ẹ̀yin tèmi arábìnrin yìí jáde wípé ó náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti padà gbé ìjà Yèyé Mẹ́ṣọ́ ìyẹn Lizzy Anjorin ó ní Ọlọ́run ti padà gbèjà rẹ̀ o. ẹ̀yin tèmi kí ló pa àwọn méjèèjì pọ̀ tí ẹ bá fẹ́ mọ̀ ẹ gbìyànjú láti wò fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí ẹ ó mọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ gangan ó ti yẹ ẹ jẹ́ ká wo èyí tó kù. méjì ní mẹ́ta mẹ́ta tẹ́ ẹ ti ń ṣẹ̀sìn ẹ rí i pé àjàtúká báyìí ló wà àárín yín, ẹ rí i pé ẹ ti ń ṣẹ̀sìn àdàbí ti mú yín, àdàbí mú yín, ó múran yín, ó mú gbogbo ohun tẹ́ ẹ ní, ó mú gbogbo ìjẹ́nìyàn ní pátápátá làdàbí mú yín. ẹ ralé ẹ ralẹ̀ ẹ dòwò pọ̀ pẹ̀lú wọn, ẹ ra gold ẹ raṣọ lọ́wọ́ wọn, ẹ kógun tì wọ́n, kò mọ̀ yín rí, ẹ jọ transact business, ẹ ní contact pẹ̀lú wọn, ẹ rí wọn wọ́n nà wọ́n rí, ẹ kógun tì wọ́n, ẹ kò hate wọn for no reason, ẹ hate wọn for no reason lórí pé ààyè sọ afọ́kọ àfọ́kọ ẹ dìde ogun sí wọn. ẹ rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn ẹ̀sìn náà wọ̀ta lọ́dọ̀ yín, ẹ̀sìn náà wọ̀ta ẹ̀yin ẹlẹ́lẹ́yà, ẹ rí bẹ́ẹ̀ ṣe múra yín méjì méjì tẹ múra yín mẹ́ta mẹ́ta. Bíbélì gan sọ pé ilẹ̀ gbígbẹ báyìí ni tàwọn ọlọ̀tẹ̀. ẹ rí pé gbogbo bẹ́ẹ̀ ṣe di rìkíṣí, gbogbo bẹ́ẹ̀ ṣe di gbogbo rìkíṣí lé wọn lórí, ẹ rí pé Ọlọ́run tú yín ká, ó wú yín ti gbòǹgbò ti gbòǹgbò, ẹ wá bẹ̀ sí ń ṣe ẹ̀sìn àgbáyé. ẹlòmíì nínú yín ọyàn á wà níta, ẹlòmíì nínú yín òbò ẹ wà níta, ẹlòmíì nínú yín ẹni tí ò tẹ̀ tó tú bàtà ẹsẹ̀ ẹ̀ ló lọ ń fẹ́ tó bẹ̀ sí ní ṣẹ̀sìn káàkiri. wọ́n ṣẹ̀sìn káàkiri, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, àfi tẹ́ bá lọ túbà, tẹ́ lọ tọrọ àforíjì lọ́wọ́ alájà Lizzy Anjorin. eléyìí máa tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ sì fẹ́ gbìmọ̀ pọ̀, gbogbo ẹ̀yin tẹ́ sì ń kóra yín jọ, gbogbo ẹ̀yin tẹ́ sì rò pé ẹ sì fẹ́ fi alájà Lizzy Anjorin ẹ fẹ́ fi máa trend. eléyìí akọ yín lọ́gbọ́n, eléyìí akọ yín lọ́gbọ́n. alájà Lizzy Anjorin mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́. ẹ lọ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín àtẹlẹ́dàá màmá yín tó ń fi yín sílẹ̀. ẹ tún dúpẹ́ lọ́wọ́ ọkọ yín tó ń dúró tì yín gbágbágbá tí wọ́n fi yín sílẹ̀. bógun yẹn ṣe pọ̀ tó Ọlọ́run mú yín borí. ẹ dẹ̀ máa borí ọ̀tá yín ni, ẹ máa borí òdì yín ni. kí ló dé? ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí, ẹni tẹ́ ẹ̀ jọ transact business, ẹ̀ jọ taṣọ, ẹ̀ jọ talé, ẹ̀ ralé lọ́wọ́ wọn, ẹ̀ ralẹ̀ lọ́wọ́ wọn, ẹ̀ ra gold lọ́wọ́ wọn, ẹ kógun tì wọ́n, ẹ pọ̀ bídìbà bí eṣú lẹ ṣe rọ́wá, ṣùgbọ́n ẹ rí bọ́lọ́run ṣe bẹ̀ sí ní yẹ̀yẹ́ yín, ẹ rí bẹ́ẹ̀ ṣe bẹ̀ sí ní kojú ìjà síra yín, ẹ wá múra yín méjì méjì ní mẹ́ta mẹ́ta. gbogbo Ọlọ́run fún yín, ó fọ́ yín ti gbòǹgbò ti gbòǹgbò, ó wọ ní WhatsApp group yín, ó wọ àárín yín, ó tú yín ká, ẹ ṣẹ̀sìn, ẹ bẹ̀rẹ̀ sí ní fúnra yín ṣẹ̀sìn, ẹ bẹ̀rẹ̀ sí ní tú àṣírí ara yín, ẹ̀sìn yín wà níta. ṣé bẹ́yìn náà alájà Lizzy Anjorin pé wọ́n ṣépè ni, ẹ̀yin kí wá lẹ́yìn ṣe ń sìn, àdúrà lẹ́yìn ṣe àbí? ẹ rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn, ẹ rí bẹ́ẹ̀ ṣe ẹ̀yin ò gbọ́ta yín ṣépè báyìí, ṣé ẹ̀yin ò gbọ́ta yín ṣépè? ẹ ti wá ń fìlú ìtì yẹn, ẹ ti mọ̀ bí ìtì yẹn ṣe rí, ẹ ti mọ̀ bí alájà Lizzy Anjorin ṣe ń fíù nígbà yẹn, wọ́n ṣe ń fíù, ẹ mọ̀ ẹ̀wọ̀n bó ṣe rí lára. ṣó easy ni kí million people kọ́ máa drag èèyàn, ẹ wá ní kó dákẹ́. tó ẹ pé alájà Lizzy Anjorin ti wá dákẹ́, bí ẹ̀wọ̀n ni ọ̀tá wọn bá ti wà ń sìn, bóyá ẹ̀wọ̀n bí ọ̀tá wọn bá tiẹ̀ ti kú, ọ̀rọ̀ tó ń sọ yẹn òun ni therapy wọn, ẹ fi wọn lẹ̀ jẹ́ kọ́ máa ẹ jẹ́ ó gbọ́dọ̀ dákẹ́ alájà Lizzy Anjorin. tó bá ti lè lẹ́ni tó máa gbà yín sílẹ̀, ẹnu ní kẹ́ fi gbára yín sílẹ̀, ẹnu yín ní kẹ́ fi gbára yín sílẹ̀. gbogbo àwọn tó bá dẹ̀ dìde ogun sí ẹ gbé wọn ṣépè, èpè lọ́rọ̀ wọn gbà, àfi tán bá sinmi ogun. ó dìgbà tẹ́yìn náà bá sinmi ogun kálájà Lizzy Anjorin, Yèyé Mẹ́ṣọ́ káwọn náà tó sinmi ogun. ẹ rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn, ẹ wá múra yín méjì méjì, ẹ kọjú ìjà síra yín, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yín o, àfi tẹ́ bá lọ túbá, àfi tẹ́ bá lọ tọrọ àforíjì lọ́wọ́ alájà Lizzy Anjorin. torí ẹ ti ṣe ọmọ òrukàn, ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá, tomijé tàárọ̀ tọ̀sán tòru náà fi ń pe àdàbí lé yín lórí. àdàbí yẹn dẹ̀ ń jà, ó dẹ̀ máa jà ní, àfi tẹ́ bá lọ tọrọ àforíjì lọ́wọ́ alájà Lizzy Anjorin. ẹ rí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn,
ẹ̀rí bẹ́ẹ̀ ṣe kojú ìjà síra yín ọlọ́run dùn sí lóòótọ́ ọlọ́run dùn sí ẹlẹ́dàá alájà Lizzy Anjorin ẹlẹ́dàá ìyá wọn gan tó kú sọ́run kò fi wọ́n lẹ̀ ó dúró tí wọ́n dìgbàdìgbà ni ó dúró tí wọ́n dìgbàdìgbà ni ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ṣẹ̀ sí ẹ wá bẹ̀ sí ń kọjú ìjà síra yín ẹ bẹ̀ sí ń múra yín ní méjì méjì ní mẹ́ta mẹ́ta ẹ bẹ̀ sí ń gbéra yín ṣépè ẹ bẹ̀ sí ń fira yín ṣẹ̀sín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o bíbélì gan sọ pé ilẹ̀ gbígbẹ ní tàwọn ọlọ̀tẹ̀ ilẹ̀ gbígbẹ ní tàwọn ọlọ̀tẹ̀ bíbélì gan sọ wípé pé ọjọ́ tí abanijẹ́ bá dẹ́kun àti banijẹ́ la ó bàjẹ́ kanlẹ̀ nígbà tẹ́yìn fẹ́ máa sin ogun pẹ̀ ní bàlájà Lizzy Anjorin ẹ rí gbégbà yẹn gan ni ogun tí yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ lọ tọrọ àforíjì ẹ lọ tọrọ àforíjì ẹ ti ṣe orí aláìṣẹ̀ ẹni tí ò mọ̀ yín rí kò mẹ́bí yín rí ẹ rí rí ẹ jọ transact business ẹ jọ ralẹ̀ ẹ jọ talé ẹ ra aṣọ lọ́wọ́ wọn ẹ ra gold lọ́wọ́ wọn ẹ kógun tì wọ́n kí ló dé ṣogun láyé ni afọkọ ṣáwọn ọ̀la ẹni àkọ́kọ́ táwọn kọ́ fọkọ ni kí ló tó gun wá lé tẹ́lẹ̀ kí ló dé ẹ̀fọ́ ọmọlọ́mọ lẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ lọ tọrọ àforíjì kẹ lọ túbá tó bá yà máa ní kí ni Princess Tọ́lá kí ni orí lára Alájà Lizzy Anjorin tó fi ń gbèjà wọn torí pé ẹ kógun tì wọ́n yẹn torí pé wọ́n jọmọ òrukàn tọ́hàn níwájú tọ́hàn ní lẹ́yìn wọn ò ní bàbá wọn ò níyà àwọn nìkan nìyá wọn bí torí pé ẹ kógun tì wọ́n yẹn lèmi náà làwa kan la ṣe ní ká dúró tì wọ́n pé ṣó easy ni kọ́mọ ológo wà lókè kẹwàá lẹ́ẹ̀fẹ́ jábọ́ ògo dùn òkè dùn kò sẹ́ni tó gbàdúrà kẹ́ni tó wà lókè kò jábọ́ àwa tá a wà ní kinní gan a ṣe ń gbàdúrà gan kọ́lọ́run kó gbé wa gòkè ẹ̀yin kan wá ń pariwo pé wọ́n fẹ́ ja yín bọ́ ẹ̀yin náà ti rí bó ṣe rí ẹ̀yin náà ti rí bó ṣe yí lára ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn yín ni ẹ̀sìn náà wọ̀ta lọ́dọ̀ yín ẹ̀sìn náà wọ̀ta ẹ̀yin ẹlẹ́lẹ́yà ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ má kọ́ ẹ wò a máa fọ̀rọ̀ yín jó gẹ̀ ni inú wa ń dùn bó as e dey pain you báyìí e dey sweet us ẹ bẹ̀rẹ̀ àwa wà lórí a ní dátà tá a máa fi wò yín ságà yín yẹn a ní dátà tá a máa fi wò yín dáadáa gbàgbós àárín yín yẹn ó ń dùn máa wà kan ṣẹlẹ̀ yẹ olórí burúkú ni ṣẹlẹ̀ yẹ ẹni bí ni ó ti ẹ̀ ń piss me off ọlọ́run ó ń dùn mí ó ń piss me off kí ló dé ẹ̀ mọ́ rí ẹ̀jọ transact business ẹ̀jọra lẹ̀ kógun tì kí ló dé orí afọkọ kí ló lè tó yẹn ẹ ṣe bẹ̀rẹ̀ ní o àwa ní dátà o tá a máa fi wo ságà yín o a ní dátà ló bá ṣe ń lọ sọ́dọ̀ yìí àtúrọ̀ lọ ọbẹ̀ bó ṣọ̀dọ̀ bí ló tún fún ní gbàgbós àtúrọ̀ lọ ọbẹ̀ ẹ̀sìn náà wọ̀ta ẹ ṣe bẹ̀rẹ̀.